Ojú bíi báwo? Ọ̀rọ̀ Nàìjíríà náà la máa bèèrè lọ́wọ́ Ọlọ́run pé kí la ṣe. A máa bèèrè pé kí la ṣe omi tọ́rọ̀ wá fi rí báyìí Nàìjíríà. Àti lówó kó pé kílé tó jẹ́ pé káàṣì ló lé tó ti fi síbi tó nira. Ọlọ́run ràn wá lọ́wọ́. Ó sì jẹ́ kí sápá gbé mi di moment yìí tí ò ṣe jẹ́ kí olóore mi níbi tó wà bóyá ó ń jó lọ́wọ́ ni bóyá ó ń ṣe dúró mẹ́ lọ́wọ́ ni o tí ò ṣe tí ì rí tèmi rò mọ ọkọ fẹ́ bínú nǹkan tí olóore mi ṣe tí ò tí ì rí tèmi rò by this time torí tèmi àti ẹ̀ bá pàdé a máa kọ́kọ́ jọ ní problem ẹ̀ mo fẹ́ kó mọ̀ pé olóore mi ti ń pẹ́ sápá tí fẹ́ ṣe kí ni sápá tí fẹ́ gbé mi ṣàbáyé ó dẹ̀ ti yẹ kí n ti ṣe kí ni kọ́mọ pẹ́ ti gbé. Paul have question for him, and my question is not far-fetched. The question is this: how do you cope with this kind of world that we are in, that you are able to do all this? You wrote about 14 epistles. I want to ask him, how do you feel? I mean, how are you able to cope with this whole thing? No wife and no really job that you are doing to earn a living, and you still live your life as a saint, and wrote about 14 epistles and encourage us that are coming after you with this kind of world. So I would have wanted to ask him something like that. Bẹ́ẹ̀ni kí ni? Ọlọ́run wọn ló dá mi. Kí ló fà á tí mo ṣe ìwà ẹ̀? Ó yọ lọ. Ó yọ ọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́.